Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Yeah, echo the akoko yi gbogbo eyan olólùfẹ́ wa lórí Face TV Africa. You see, for those people commenting on my video saying that Alatenuje ni mi, Alatenuje ni mi, you know, sometimes comment me, I understand you because of the pain people are, facing in this country. A lot of people are really feeling a lot of pain. I understand that. But I will still stand on my word. You can't blame everything on Ashwadi Bola Ahmed Tinubu. Today is June 12, Democracy Day. And gbogbo wa pátá ni a ní ṣùgbọ́n. And for everybody, most of people to condemn Ashwadi Bola Ahmed Tinubu administration because of this 1 year's, anniversary. To me, I don't see anything, any excuse for that person. To me, Now, this country, we got the independence in 1960. So do you want to tell me more for our youth since mo dey like Bola Ahmed Tinubu? That is it. That is my own point. Mi ò ní pé gbogbo policy ẹ̀ ló wà okay. Mi ò ní pé àwọn nǹkan tó ṣe mi wà because like 90 billion sì tó ná fún hajj yẹn, stupidity to me is wrong. It's totally wrong because Ashwadi Bola Ahmed Tinubu, you remove subsidy on fuel, on dollar, on so many things. Now, why did you now subsidize Hajj for people? Because in Islam, wọ́n accept you okay tó bá ti lágbára láti lọ ni tó bá lágbára jókòó ẹ sílé. Why government tó fi wá sponsor àwọn èèyàn lọ sí Hajj with 90 billion naira? Ìyẹn mi ò support ẹ. And mama son every time. A lot no wa, but our policy Tinubu put in places. Not everything that is wrong. Emi wa, o ma ko bring pain, time feeling sin. But ibe eko ni mo fe yasi. 1993, nígbà tí MKO Abiola tó contest for president. A mọ àwọn èèyàn tó wà behind it pé MK Abiola on débẹ̀ because they believe they cannot control him. Àwọn northerners yẹn ni. Ẹni tí wọn bá lè control, wọn ò gbà kó débẹ̀. Tó bá ṣèṣì débẹ̀, ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀. Mo fẹ́ fi time gbà tí Jonathan contest election ní time yẹn. Tí Jonathan contest election, máa jẹ́ ká go back ní time tí wọ́n ṣe campaign wọn, time tí wọ́n ṣe campaign. Nígbà tí Jonathan win second time, ṣe mọ̀ pé ìgbà tí Yar'Adua kú ó lò 2 years sí Yar'Adua. Nígbà tó fẹ́ ṣe second time, ṣe mọ̀ pé wọn àtàtìkù lọ́jọ́ du ticket yẹn. Àtìkù láti máa sọ fún Jonathan wípé I will make this government ungovernable for you. Ó sọ publicly ní AIT. Ó díẹ̀ rí bẹ́ẹ̀. But ibẹ̀ kọ́ ni mo ń lọ. Why tó ṣe jẹ́ wípé ẹni tí àwọn náà tó bá lè control ó máa make government wọn difficult. Now, my own point of view is this. Láti ìgbà tí Nigeria ti gba independence in 1960, àwọn Tafawa Balewa láti 1960 to 1963. God. Within that time, àwọn bàbá yẹn, they built, before independence, what you call refineries, 4 refineries. 4 refineries. Because we need to generate, we need to have something. And that's why you see that our economy is good at that time. Naira is like about 1 to 3 naira then. Now, ìyẹn lọ, àwọn military dé. You understand? Agbóyèwò sì gbà. Nígbà tí wọ́n gbà, Agbóyèwò sì
the problem of that man then tó fi fà tí àwọn Haúsá tí wọ́n fi ṣe nǹkan tó ṣe yẹn ni pé nígbà tí ẹ ṣe coup gbà ẹ tẹ pa àwọn north tó jẹ́ pé àwọn north ló pọ̀ jù làwọn náà fi wò pé so ẹ̀yin Ìgbò nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa lélẹ́yìí because they kill Tafawa Balewa, they kill Ahmadu Bello, they kill Akintola, Etekiobo, and all the people that they know that they can disturb them, they kill all of them. Now, Amuf Kombe, Agriwo Sigba, Matagriwo Sigba, Obosori, Yakubu Gowon. And the reason to ṣe gbà lọ́wọ́ Agriwo is because of okay, only láti punish àwọn tó ṣe kínní, òun fẹ́ ní déni, òun fọ́lá dọ́là, wọ́n overthrow. Yakubu débẹ̀, Yakubu Gowon débẹ̀. Yakubu Gowon used 9 years or more, 8 years plus, tó fi gbà lọ́wọ́ Yakubu Gowon. After Yakubu Gowon, because of corruption, not Emadio, Muritala Mohammed, ó gbà. Nígbà tí Muritala Mohammed gbà, Hausa náà ni everybody wípé àwọn ẹni ready láti ṣiṣẹ́ òun àti Ọbásanjọ́. Wọ́n rí pé ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí wọ́n fẹ́ disturb again. Wọ́n assassinate Muritala Mohammed. Nígbà tí wọ́n assassinate Muritala Mohammed, now torí Ọbásanjọ́ ló wà second in command, wọ́n gbé fún Ọbásanjọ́. And nǹkan tí Muritala Mohammed tó fi gba ìjọba yẹn ni pé òun fẹ́ dá ìjọba padà fún democracy. Àwọn alágbádá kíní yẹn náà ní Ọbásanjọ́ stand lé lórí pé nǹkan tó ga àwọn sọ pé òun máa ṣe kó tó pa lòun máa ṣe. Ó gbé kíní yẹn fún Shagari. Economy Shagari bad fún àwọn tó bá mọ̀ ní time yẹn. Economy Shagari worse badly. Now ìyẹn kúrò ńbẹ̀, Hausa ó ti di Hausa mẹ́ta o tó ti ń rúlu wa o, ìkan 9 years. Now ká bọ́ sórí Shagari. From Shagari, Buhari gbà lọ́wọ́ ẹ̀, òun àti Túndé Ìdíàgbọ̀n. Àwọn sọ pé àwọn fẹ́ discipline, àwọn fẹ́ everything. Now ẹ lọ wo history, time tí recession kọ́kọ́ dé Nàìjíríà orí Buhari ni. Pé recession tó lágbára tó kọ́kọ́ dé orí Buhari ni, Muhammadu Buhari ni. Máa yẹn ò ní luck rárá, kò jẹ́ ní strategy. That time ẹni tẹ́mi believe pé ó protect government òun ní Ìdíàgbọ̀n, because that man only brain. Now from that time ká move wá sí àwọn Babangida tó overthrow Buhari. Ìyẹn ló wá scatter everything. Jẹ́ kí n jẹ, wọ́n jẹ gbogbo ẹ̀. Because for those people saying that it's Tinubu that spoiled everything, ẹ wò gbà tí kíní ti ń bàjẹ́ bọ̀, tó ti ń bàjẹ́ padà, tó ti ń bàjẹ́ bọ̀. Babangida gbà, òun fẹ́ lo 10 years ní tiẹ̀. Wọ́n hijack ẹ̀. How many months ni Shonekan lò? Shonekan lò just 6 months. Kí Abacha tó lè dànù pé kúrò ń bẹ̀. Ìyẹn kúrò ń bẹ̀. Abacha gbà lọ́wọ́ ẹ̀. Abacha lò bí 5 years. Ìyẹn náà scatter everything. Abdulsalam Abubakar gbà. Abdulsalam Abubakar gbà in 1998. Through 1999, òun náà jẹ èyí tó òun náà máa jẹ. Bí 1997, 1998, òun náà jẹ èyí tó máa jẹ. Ó bá everything jẹ. Òun náà ṣe bí statement nísìn. No problem. Nigeria have been traumatized, and all of us have got what we did not expect. But I believe we must learn the right lesson, and we are learning the right lesson from that. In fact, in spite of those who compromise their position, those who betrayed the country, there are many Nigerians
who still stood firm for what is right, for what is morally right and correct. And my own hope is built on those, what you may call the islands of integrity. Ọbásanjọ́ débẹ̀. Ọbásanjọ́ ó arrange àwọn nǹkan tó yẹ kó arrange. Wọ́n proceed. To me, regime Ọbásanjọ́ wà okay. Let us be sincere to ourselves. Regime Ọbásanjọ́ ó wà okay. Corruption wà ńbẹ̀ o, but regime ẹ̀ wà okay. From there, Yar'Adua gbà. Ah wow. Tó yẹ kí wọ́n jẹ́ kí Yar'Adua parí 4 years. Tó yẹ kí Ọlọ́run parí Yar'Adua ni. I think this country had to change because man yẹn ready. Ó jẹ́ kó àwọn èèyàn mọ̀ pé election tó gbé òun wọlé is totally rubbish. Ó jẹ́ lóhun ready láti make sure pé òun restructure country yìí. But kò lè ṣe anything. But at least ó make sure pé òun resolve matter Niger Delta. Ó fún amnesty. Now, ìyẹn kúrò ńbẹ̀, Jonathan débẹ̀. Jonathan government corruption is very, very much. See, tí wọ́n bá wo Jonathan government yẹn, it's just because of tẹ́ bá wo time ti Jonathan yẹn, Sanusi Lamido àti Okonjo-Iweala, they said one thing. Wọ́n ní for what just happen tó ṣẹlẹ̀ ní regime Jonathan yẹn. Because wo billions of dollars tí wọ́n lọ kó jẹ ní time yẹn. Somebody like Alison Madueke, somebody like Stella Odua, most of all of them, wọ́n kọ̀ kó gbogbo owó yẹn. Now, all of you now blaming Tinubu for everything. Mi ò ní pé Bọ́lá Ahmed Tinubu kò ní fault títí ẹ̀. No! But nǹkan tó ti bàjẹ́ láti 1960. Ẹ̀jẹ̀ bẹ́yẹ́ kéèyàn kan débẹ̀ láàrin ọdún kan kó jẹ́ túnṣe fún yín kẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbádùn kẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí ń ra ráìsì dìlíkà kan ní $1. Does that make sense? No, it's not possible. It's not possible. Ẹni tó bá ti ń bú Tinubu òun lè máa support. And I don't beg anybody to support my channel. But let us reason together. Let's reason together. This is not because of pé mo hate Tinubu. Because most of the youths and àwọn tó wà ní àwọn southerners, àwọn southeast, wọ́n hate Tinubu because of pé Peter Obi ò wọlé. Tí bá yẹ sọ pé Peter Obi ò wọlé, kí ló dé tí Peter Obi ò ṣe wọlé? Strategy ni, politics la pè é. Kò ní gbé Tinubu ò ní gbé tẹ́lẹ̀ kọ́kọ́ gbàdánù, irọ́ kò possible. Torí pé àwọn youth ní voice ló fà á. Now, Jonathan débẹ̀, òun parí títí ẹ̀, Buhari bá gbogbo ẹ̀jẹ̀ pátá for good 8 years. Nǹkan tí Buhari ṣe fún country yìí, I swear down to God, ó jẹ́ kí wọ́n arrest ẹ̀. Sincerely speaking, especially nǹkan tó ṣe tí èmi fi lè ṣe ní under Buhari, ó ti wà too worst jù. And we have to do something about it. At least ó ìjẹ́ kó query ẹ̀ kí Tinubu má bẹ̀rù. Nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́ndà Buhari ti pọ̀ jù. It's too much. Now Tinubu wá débẹ̀. A lot of people in time election ló sọ wípé ẹni tó bá fi lè di president after Buhari yìí is either Tinubu ni o or Atiku ni o or Peter Obi ni o. Kó mọ̀ wípé òun ò lè rí nǹkan kan ṣe o. In the past 4 years, kó bá kọ́ débẹ̀. A lot of people also, everybody lọ máa wo àwọn videos yẹn gbà yẹn. But ó débẹ̀, everybody wá ń lo ẹ̀tanú pòkè torí pé mánu yìí àwọn ọ̀láìkẹ́ ó ti wà ń bẹ̀ tipẹ́ ṣóhun nìkan ní. Ẹjọ́ lè má jẹun nìkan. But I want to tell you one thing. Tọ́lọ́run bá sọ pé yàn máa débì kan, yàn máa débẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Ẹni yìí ti ní plan, má sọ fún àwọn èèyàn. Money, if you want to become successful, ní line nìkan, maybe in politics, má ro destination tó ń lọ yẹn, ó máa jẹ́ kí inú ẹ máa dùn. Pé mo fẹ́ di president, tó bá ń wo kíní yẹn, ó lè di president yẹn. Sórí àwọn challenges tó wà lọ́nà yẹn ló máa wò. Pé okay, challenges báyìí wà ńbẹ̀, challenges báyìí wà ńbẹ̀.
challenges báyìí wà ń bẹ̀ eléyìí náà wà ń bẹ̀ challenges náà ni àwọn challenges yẹn tó bá ti lè solve àwọn challenges yẹn wà á dé position tó fẹ́ dé in life. So àwọn challenges yẹn Tinubu make sure pé òun treat, that is just it. Ẹ̀rùgbà tí Tinubu ti ń sponsor àwọn kan ní north for senate ni, ẹ̀rùgbà tí Tinubu ti ń sponsor àwọn èèyàn kan ní fún rep mi. I'm not supporting Tinubu government. Ó affect mi náà, but everybody ló ń jẹgba. Òun yàbọ̀ kò ń ṣẹ̀wọ̀ ẹnìkan. But what I'm saying is, don't blame Tinubu alone. It's too much. Àwọn nǹkan tí màá nìyí ń ṣe, ó yìí ń try. Now for this democracy, MKO, Abiola, to me, they believe that if this man become president, ó máa tú a lot of àṣírí. Lọ́ ṣe mission fún wọn mú kúrò lọ́nà. Because they cannot control him. Àwọn oúnjẹ tó wọ́n yìí, èmi sọ àwọn náà tí mọ́ ṣe nǹkan tó ṣe. They know the reason why. Nígbà tí ebi bá pa yín, ẹ̀ fúnra yín lè kú mbẹ̀. But not nìkan kọ́ ló ní Nigeria. And that is why I supported Nnamdi Kanu. But the way bó ṣe gbé lèmi ò support. I supported Biafra. Because wọ́n ní right láti sọ pé àwọn ò ṣe mọ́. I supported the Yoruba nation. Wọ́n ní right láti sọ pé àwọn ò ṣe mọ́. Because this country, ó wà obvious pé kò wà move forward. Everything come dàrú mọ́ra wọn ni. But now, because of Tinubu wa wọlé, are we now supposed to be blaming Tinubu alone? No. Ẹ jẹ́ ká ronú now. Ẹ jẹ́ ká ronú. Ẹ má lo ẹ̀tanú pé ẹni yìí mo hate ẹ̀. No. Ẹ wò pé báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣé bó ṣe ṣẹlẹ̀ yìí? Ṣé a lè blame Tinubu nìkan? Gbogbo àwọn tó wà lórí nínú system yẹn la máa blame. Even Peter Obi is in the system. Atiku is in the system. The only person that is not in the system tó bá wọn contest election, òun ni ọmọ yẹn ní ṣòwò rẹ̀. Tèmi believe pé kó wà sí àtọ̀ wọn tó ṣe ń bọ̀ yẹn. So àwọn tó wà nínú system yẹn, they are part of it, and I'm saying it, and I will say it again. The boasted tí Tinubu ń gbé nísìn, wọn bí Peter Obi dá kó gbé. Reality ni, ẹjọ́ máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀. As your cup of tea. Àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé yẹn, kò Peter Obi ò lè gbé àwọn bold step yẹn láyé. Kò Tinubu ò ro second time now. Tó bá ro second time kò ní ṣe nǹkan tó ń ṣe àwọn nǹkan tó ń ṣe. Ó ń jẹjú everybody. I will not say more than this. Happy Democracy Day. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe. Èmi believe pé Ọlọ́run ọba á jẹ́ everything wà okay padà. So to me, for those people, tèmi believe pé wọ́n bring down country yìí is nonsense. Because tabaka látorí Yakubu Gowon, from Yakubu Gowon, Muritala ìyẹn ti ẹ̀ gbìyànjú. From Muritala, ó bọ́ sórí Shagari, látorí Shagari, ó bọ́ sórí Buhari, látorí Buhari, ó bọ́ sórí Abacha, Babangida, látorí Babangida, ó bọ́ sórí Abacha, látorí Abacha, ó bọ́ sórí Abubakar Abdulsalam, látorí Abubakar Salam, ó bọ́ sórí Yar'Adua, látorí ìyẹn gbìyànjú tiẹ̀ náà, látorí Yar'Adua, ó bọ́ sórí Buhari again. Ẹ wá ka Hausa tó ti wà ń bẹ̀, South mélòó ló wà ń bẹ̀? It's just Obasanjo, Jonathan, and Tinubu. Ẹ wá ka àwọn North tó wà ń bẹ̀. So wọ́n ní tí ibì kan bá wà tó bá lólórí, olórí ibẹ̀ la máa bá wí. Understand? And that's why Tinubu sọ pé Tinubu ló wà ń bẹ̀ sìn. Mi ní nǹkan tó ń ṣẹlẹ̀ ká má bá Tinubu wí, but ká má blame ẹ̀ lóhùn pé òun ló bà everything jẹ́. That is just the reason why. Níbi jù báyìí lọ, orúkọ mi yóò padà Ọmọọba Oyeyemi Lẹ́kùtì. Ó dìgbà kan náà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.